Kanye. Aisha Jabata ló ń sọ̀rọ̀. Aisha. Jabata. Okay, Aisha Jabata. Okay. Okay, bọ́dá ṣe mọ̀ pé lẹ́tẹ̀ nìyí. Ṣé mọ̀ pé jòní tí mo pè yín? Ṣé mọ̀ pé jòní tí mo pè yín? Mò ń sọ fún yín pé ẹ mú ẹnu kúrò níbi kẹ́ mọ́ bú àwọn. Ànábì ní ká mọ́ bí àwọn èèyàn, ká mọ́ bàbú títí wa náà. Àmẹ́yìn ò ní stọ́ọ̀pù. Ó sọ pé ẹlẹ́tẹ̀ nìyí. Ṣé ẹ sì rí ìjọ ni mò ń sọ fún yín wípé ní interest ń bilẹ̀ ìsìn ìyá ní interest ibi tẹ́ ẹ ti ń kọ́ àwọn èèyàn ìjọ tẹ́ ẹ ti ń ṣe rádaràda òun ẹ kúrò ń bẹ̀ ṣèbí bíbẹ̀ lẹ́ ti ń rí bí káyè ìjọ tẹ́ ẹ ti ń rí bí bá àwọn òbí yàn tán fi ń bọ́ àwọn òbí títí wa àbí ẹ kúrò ń bẹ̀ get your lawyers ready and apart from that ẹ nídìí láti denounce orúkọ Jàbàtà ẹ dissociate ara yín kúrò ní orúkọ Jàbàtà tó yẹn kọ́ mọ̀ pé yes ẹ̀yin ló yẹ kó ìkẹyẹ orúkọ yín because majority carry àwa rárá ẹ lè sọ fún mi kí n gbẹnu sọ̀rọ̀ ẹ wo respect díẹ̀ tó kù torí pé wọ́n sì kọ́ mi ni mo gbọ́rọ̀ ẹ rí nǹkan ara nǹkan tó ń sọ náà nù ẹ nílà ka ìbọ̀dá wàhálà ẹ nílà ka kí bọ̀dá dáadáa oṣù wo ni tẹ̀ ń pè yín bọ̀dá wo ni tẹ̀ ń pè yín torí bẹ́ẹ̀ ni ẹ respect ara yín ni ẹ lè mọ̀ béèrè lọ́wọ́ mi pé ọmọ ọdún mélòó ni mí ẹ respect ara yín alábùkù ẹ wo ẹ ti fra bọ̀dá ẹ ti fra tí ẹ bá ń ṣe pé gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan kí ẹ kàn ṣe ó yẹ kó bá wa fẹ̀yìn yín tí àgbà nìkan pa yín dànù tí ẹ bá ń ṣe pé fámìlì wa dáa ó yẹ ká ti pa yín dànù ẹ gbẹ́nu fọ́n jáde ẹ̀yin gan níranù ẹ̀rí nǹkan súná lẹ́yìn ṣe òun àbí rádaràda ẹ jẹ́ wá bí wọ́n sí ẹ ti fra bọ̀dá ẹ ti fra ẹ sọ fáwọn ìyàwó yín kan lọ tì yín mọ́ hospital kan gbàgbé yín síbẹ̀. Kí ló ń ṣe fún yín? Ẹ̀yin nìkan ni victim, ẹ̀yin nìkan náà máa ń ṣe nǹkan fún láyé títí yín. Ẹ̀yin nìkan náà máa ń ṣe nǹkan fún. Ẹ̀rí nǹkan. Wàhálà ẹ ti fra bọ̀dá. Ẹ ti fra. Ilé ọ̀dà ìwọ gẹ́ fún ara rẹ̀ lọ sọ fún àwọn yòókù ẹni pé kò sí ìdẹ́lẹ́ ṣe fún mi sọ fún ẹ. Okay. Ibi tẹ́ ẹ ti ń ṣe wáàsí òun ẹ kúrò ń bẹ̀ ṣèbíjọ́ ni mo sọ fún yín pé à ní interest lórí rẹ̀ ìsìn ìyàwó ní interest get your lawyers ready. Táwọn èèyàn bá ń béèrè pé sa níwèrè nu fámìlì wa àti dáhùn pé rárá yín mọ́ lé torí mo mọ̀ pa alẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kan yín lè sọ pé rárá àníwèrè òun nu nísìn ẹ ti kó sí ẹ jẹ́ mọ́ kó sí àwọn ọmọ yín kẹ́ ẹ jẹ́ kán lọ tì yín mọ́lé rí nǹkan ẹ̀rọ àgbàyà tí ẹ bá ń ṣe pé fámìlì ti wá dé àwọn fámìlì mi ò ti yìnyín bọ̀ kí ni. rí nǹkan ta ló mẹ̀yìn ẹ̀yin gangan ní kẹ́ lọ yọra yín. ẹ̀yin lẹ́yìn ò mọ̀ torí pẹ̀sì sí láyé mọ́lẹ̀ fíìmù àwọn tó mà wá. Ẹ̀yin tán mọ̀ kí náà mọ̀ yín sí ṣé dáadáa náà mọ̀ yín sí o. Ṣé dáadáa ìṣe wá sí sáfàrà mọ́ àbẹ́ ráyé yín ẹ̀yin ò tiẹ̀ kí ẹ bóyá èèyàn wà láyé kò sí láyé ìṣe sáfàrà mọ́ ayé yín ṣe ráyé yín. Mo gbọ́dọ̀ ẹ wo Sambisa forest ẹ yà tètè lọ bèrè tán talẹ̀ ńbẹ torí bẹ́ẹ̀ lẹ́ padà wà wọ́n kó yín mọ́ Boko Haram dánwò ẹ̀yẹ́ mọ̀ wò wọ́n kó yín mọ́ Boko Haram dánwò sẹ́yìn gbogbo àwọn tí ń fa sílẹ̀ gbogbo àwọn fọ́ńdà yín ẹ tètè sọ fún wọn. Àní wọ́n padà kó yín mọ́ Boko Haram ókè tẹ́ bá sọ fún mo wà níbi Boko Haram èmi mọ ìwà táwọn èèyàn ń wù tán fi ń pè wọ́n Boko Haram ìwà àwọn lẹ́ ń wù ẹ̀jẹ̀ tí wọ́n sì ju Boko Haram lọ. Wàhálà ojú sì máa ń gbà mí tì fún yín àpọ́nlé téèyàn tẹ̀ ń pọ́n yín lé torí pé wọ́n kọ́yàn lé èèyàn gbẹ̀kọ́ ni tó bá yẹ pé èèyàn ṣe bí aláìlẹ́kọ̀ọ́ ibi títí yín ni kódà gbogbo ó ti dàrú ẹ ti fra wàhálà ẹ ti. ń bọ̀ wálé kò sí sí nǹkan tẹ̀sí bọ̀dá ń bọ̀ wálé léyà kò sí sí nǹkan tẹ̀sí tó ṣe kankan fún mi. Àti kí ni tẹ́yìn bá pé Jàbàtà who are you you are a nonsense man very idiot old man kó wèrè kúrò lórí fóònù mi. Rí nǹkan very useless old man. Èmi nìkan sí sẹ́ẹ̀rì kò wá sí nǹkan tẹ́yìn náà lè ṣe òun lèmi sọ fún yín èmi ń bọ̀ wálé léyà sì tó bẹ́ẹ̀ you cannot do anything for me who are you.
wọ́n tún wá mọ̀ gbọ́ àwọn ìyá yín ẹ wà mọ̀ rẹ́rìn olórí burúkú ẹ̀rín tó yẹ kẹ́ mọ̀ fi sunkún ṣé Zamfara ń dùn yín ni tẹ́ bá fẹ́ lọ Zamfara ẹ lọ káwọn báńdíìtì tẹ̀ kù yín bọ̀ dànù tẹ́ bá fẹ́ lọ Zamfara ẹ lọ káwọn fámìlì káwọn báńdíìtì àwọn ẹgbẹ́ yín náà kúkú náà ṣe báńdíìtì tẹ́lẹ̀ kí lẹ fi yàtọ̀ sáwọn báńdíìtì. ẹ̀yin gan tẹnu sọ̀tì tẹ́ bá ń ṣe pé respect yín ó yẹ kémi gan kí mo dá padà fún yín ni bọ̀ torí pé wọ́n kọ́ mi mo sì gba ẹ̀kọ́ ẹ wo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni yóò gbóná e go hot for you I swear to God. Okay. Ṣé mo bá Mustapha tẹ́yìn dakọ̀ òun ni ò jẹ́ ká ṣe kankan látijọ́ yìí ṣé wá rí Mustapha tẹ́ dárúkọ òun tẹ́ sọ pé he cannot do anything we will show you that we can do 100 ẹ mọ̀ pé useless man ni ṣé rí Mustapha tẹ́ wá dárúkọ òun tí ò jẹ́ ká rí ibi tọ́ọ̀tù yín látijọ́ yìí you see. I even regret ẹ wo mo kàn yín lẹ́gbọ̀n I regret you being my sibling mo kàn yín lẹ́gbọ̀n. ẹ̀yin ní lárí ókè ṣé lárí tí yìnyín náà fi ń tọrọ lárí ṣé ẹ̀yin ní lárí. You are a very useless man àgbàyà useless man useless grandfather. ẹ kó rádaràda lọ wàhálà respect díẹ̀ tó kù lẹ́nu mi ló kù torí pé wọ́n sì kọ́ mi mo gba ẹ̀kọ́ ni if not ẹ wò màá wọ yín tán yẹnyẹn. ẹ já mọ̀ bọ̀ wá Zamfara tí bá ń dùn yín ẹ mọ̀ bọ̀ wá Zamfara tí bá ń dùn yín wàhálà ayé títí nínú àwọn èèyàn ní gbé Zamfara àwọn bá ń dìtẹ̀ gbẹ yín jọ pọ̀ ń bẹ̀ tẹ́ bá fẹ́ gbé bẹ́ẹ̀. èmi ẹ sàṣà ẹ̀yin lásà èmi ẹ sàṣà ẹ̀yin lásà èmi ẹ sàṣà ẹ̀yin lásà ẹ lásà lẹ́yìn náà everybody knows that àṣà burúkú ni yín bẹ̀ ṣe wà òun ọmọ pa òun tí sì kò mọ̀ báyà rẹ̀ òun ni yín. You are a very useless person, very useless grandfather, very useless man, idiot. Èmi ni ọmọ kan lọ́mọ Zamfara tó láwọn èèyàn ní gbé bẹ̀ bọ̀ ó yẹ kẹ́ ẹ lọ kẹ́ ẹ tètè lọ béèrè iye tó ń talẹ̀ ní